lọ́jọ́ tẹ́dá bá máa kú o, lọ́jọ́ tẹ́dá bá máa kú àmì ara á sọyún. Gbogbo bẹ́ẹ̀tò òsìnkú Allwell Adémọ́lá ṣe lọ, gbogbo ẹ̀ la play fún yín. Kì bá ṣe pé ìkú láyé ni. Ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Kó tó di pé a máa lọ, ẹ lọ sí abala ìwísí, ẹ tẹ RIP Allwell Adémọ́lá, RIP Allwell Adémọ́lá. Ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel wa. láyé bó ti wù káyé yìí korò tó, bó ti wá tún wù káyé yìí ládùn tó, a ó padà lọ́jọ́ kan. Ilé ayé yìí àwa lọ́ọ̀yà ni. Lónìí ọjọ́ Ẹtì, ìyẹn ọjọ́ Friday, ní on the 9th of January 2026 ni wọ́n ṣe ẹ̀yẹ ìkànnì pátápátá fún òṣèré orí ìtàgé ilẹ̀ wa èèyàn Madam Allwell Adémọ́lá, eléyìí tó papòdà ní inú ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá nínú ọdún 2025 lẹ́yìn àìsàn ráńpẹ́ eléyìí tó kí olóògbé nínú ilé rẹ̀ gangan. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò gbogbo àwọn bí ìsìnkú rẹ̀ ṣe lọ. Gbogbo yín náà lẹ mọ̀ pé ní àná èyàn Thursday ní ètò ìsìnkú ló gbéra ṣọ̀ láti church service ni wọ́n ti gbògẹ̀rẹ̀, wọ́n ṣe candle night fólóògbé. Lẹ́yìn candle night wọ́n ṣe artist night níbi táwọn olólùfẹ́ rẹ̀ èèyàn tó jẹ́ kọ̀líìgì rẹ̀ nínú Nollywood tí wọ́n ti péjọ tí wọ́n sọ ohun tí wọ́n mọ̀ nípa olóògbé Allwell Adémọ́lá. Gbogbo náà lẹ mọ̀ yìí pé kété tí Allwell Adémọ́lá kú ní ẹni tó jẹ́ àbúrò rẹ̀ tó bọ́ sí ìkànnì ayélujára tó sọ̀rọ̀ sáwọn kọ̀líìgì rẹ̀ pé òun dìde ìrànlọ́wọ́ sáǹtì òun nígbà tó wà láyé. Ó sọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n Ọlọ́run ti paná aáwọ̀ náà níbi ìsìnkú Allwell Adémọ́lá. Ẹni tó jẹ́ àbúrò olóògbé ó fojú kan Ìyábọ̀ Òjó, ó sì bẹ̀bẹ̀ pé kó má bínú kí nǹkan ó lè dà náà ni. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn bíi Ọdúnladé Adékọ́lá, Madam Sajẹ, Afeez Ọwọ́, Kúnlé Afọ́ọ̀d, Wùmí Toríọlá àtàwọn bẹ́ẹ̀ lọ ni wọ́n péjọ síbi ẹ̀yẹ ìkànnì Allwell Adémọ́lá eléyìí tó papòdà tó dolóògbé lọ́dún 2025. Ilé ayé asán, ṣebí àfọ̀ọ́lẹ̀ fọ́bà. Ní tí olóògbé tó ṣílẹ̀ ó mà ti dìtàn náà nìyẹn. Gbogbo bí ìsìnkú náà ṣe lọ, gbogbo ẹ̀ pátápátá la play fún yín. Tẹ́yin náà mọ̀ yìí pé gbogbo nǹkan tẹ́dà bá kójọ láyé yóò fi ilẹ̀ ni. Ó lágbára o. Ṣáájú kó tó di pé Allwell Adémọ́lá kú, ó jẹ́ ìkan lára àwọn ògbóǹtarìgì eléré orí ìtàgé àti eléré àgbéléwò èèyàn ní Nollywood Yorùbá. Ló fi jẹ́ pé gbogbo àwọn òṣèré pátá ni wọ́n péjọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. Kì bá ṣe pé olóògbé ṣe eré orí ìtàgé tó dáa táwọn ènìyàn nífẹ̀ẹ́, kò bá má ti yẹ lónìí. Ṣùgbọ́n torí pé òun náà jẹ́ ẹnìkan tó dáa
sáwọn ènìyàn rẹ̀ ní ọjọ́ òní ló fi yẹ ní gbogbo wọn fi péjọ pátápátá. Ẹni tó jẹ́ alásùnmọ́ olóògbé gan ìyún Rotimi Salami ó náà wà ńbẹ̀, ó dúró gbágbágbá. Tí wọ́n bá lé èèyàn sójú ó tún sẹ́yìn. Rotimi Salami sójú ó sẹ́yìn níbi òkú Allwell Adémọ́lá. Àwọn ènìyàn tí wọ́n sọ pé àwọn kan pé ẹkún àbòsí ni wọ́n ń sun nítorí pé wọ́n rí kámẹ́rà ni wọ́n fi ń sunkún. Àtẹ̀kún àbòsí, àtẹ̀kún gidi, ẹkún lẹkún jẹ́. Ẹ jẹ́ ká bá àwọn ẹbí olóògbé, ká bá wọn kẹ́dùn ẹni wọn eléyìí tó ti papòdà, tó ti lọ, tó ti dẹni àná, tó ti dẹni àgbégbìn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ níjọ́ bá tẹ subscribe button yín sórí YouTube channel wa yìí. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ, ìkànkan bẹ́ẹ̀ kò ní wọlé tọ̀ á náà lọ́dún tuntun tá a wà yìí. Mo sọ, mo ní pé ìǹtẹ̀dá bá gbáyé ṣe ìtàn ní bódọ̀là. Ṣé olóògbé Allwell Adémọ́lá síbò náà tó bá mọ̀ yìí pé ikú ti súnmọ́ ni kò bá ti palẹ̀ mọ́, ṣùgbọ́n kò mọ̀ kíjà ni kò mú lọ. Ìbáṣepọ̀ ikú láyé o, àbábá Muhammadu, àbábá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàá yìí, a ò bá kan láyé mọ́. Báwọn ní mùsùlùmí ṣe máa ń kọ pé àwáyé ikú kan ò sí, gbogbo wa náà là dágbádá kú. Ikú àlèmọ́tù. Ká má pọ̀ lọ́rọ̀, ká fi bí gbogbo ètò ìsìnkú náà bó ṣe lọ, bí wọ́n ṣe bo olóògbé, tí wọ́n fi eérú fẹ́rú rẹ̀, tí wọ́n fi erùpẹ̀ fẹ́rùpẹ̀ rẹ̀, tí wọ́n bò mọ́nú yèèpẹ̀. Bí èèyàn bá jorí ahun, àánú abiyamọ ṣe, ẹkún ògbọ́n. Olóògbé Allwell Adémọ́lá ó ti dé yàrá àkànyìn tiẹ̀, èèyàn tí wọ́n ń pè ní kábàrí tàbí sàárè. Ẹ lọ sí abala àríwísí, ẹ tẹ RIP Allwell Adémọ́lá, RIP Allwell Adémọ́lá.